ó mà ṣe o, ìǹṣpẹ̀kítọ̀ ọlọ́pàá yìí sì gbẹ̀mí ara rẹ̀. ọkùnrin ìǹṣpẹ̀kítọ̀ ọlọ́pàá kan Basi Àsùkò la gbọ́ pé ó ti gbẹ̀mí ara rẹ̀ lágbègbè Sakin Pawa níjọba ìbílẹ̀ Munya nípínlẹ̀ Niger. aago kan òru ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ tó kọjá la gbọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láti ibùdó àwọn 28 Police Mobile Force tó wà nípínlẹ̀ Abia ni wọ́n ti gbé Basi lọ sí Niger, ṣùgbọ́n látìgbà tó ti débẹ̀ ni wọ́n sọ pé ó ti ń hùwà tó ṣàjèjì. nítorí èyí ni alákòóso ẹ̀ka tó wà ṣe pàṣẹ pé kí wọ́n gba ìbọn ọwọ́ rẹ̀ kí wọ́n sì gbé pamọ́ síbi tí wọ́n máa ń kó irinṣẹ́ sí. ṣùgbọ́n lẹ́yìn tí gbogbo wọn sùn lóru ọjọ́ náà la gbọ́ pé Basi gbé ìbọn ọ̀kan lára wọn ọ̀rẹ́ rẹ̀ ó sì yìn lu ara rẹ̀ lórí lójú ẹsẹ̀ ó sì gbẹ́mìí mì. agbẹnusọ fún àwọn ọlọ́pàá nípínlẹ̀ Niger Wasiu Abiodun ṣàlàyé pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. ó ní ó di ọlọ́pàá méjì tí wọ́n ó gbé ẹ̀mí mì ńlá ìpínlẹ̀ náà láàrin oṣù mẹ́rin. ó sọ síwájú pé lóṣù kejì ọdún yìí ni ASP Bawa pokùnso nínú yàrá rẹ̀ níjọba ìbílẹ̀ Kontagora nípínlẹ̀ náà.